ẹ jẹ́ bá a parí òwe yìí. Ó gbé orí àkùkọ. Ó gbé tó máa lórí àkùkọ yẹn, ó gbé orí àkùkọ. Kó tó ti pẹ́pẹ́yẹ. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ó gbé orí àkùkọ tó máa níbi orí àkùkọ yẹn. Ó gbé orí àkùkọ. Igi tá tò sáàrò kí ló yẹ iná orí. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ pupa ló ń yọ. Stop it. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ ló jẹ́ ká mọ̀ pàkùkọ dàgbà ni. Ó gbé orí àkùkọ nǹkan tí mo mọ̀ ni pé àkùkọ gàgàrà àkùkọ sí ìkan tó ga bá kan ẹgbẹ́ ìfẹ́ dáàbò. Parí òwe yìí. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ kọlọkọlọ ó gbọ́dọ̀ yẹ díẹ̀. Ó gbé orí àkùkọ. Ẹ̀sọ́ mi ò mọ̀ mi ò lè parọ́. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ. Oh my God! Wow! Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ó gbé orí àkùkọ. Mo sọ fún yín pé ìbéèrè yẹn ga ju tèmi lọ, mi tí ẹ gbọ́ yẹn rí lájọ́ mo sì délé ayé. Ó gbé orí àkùkọ. Mi ò mọ̀. Kíní tó máa lórí àkùkọ yẹn. Tọ́nátọ́ná ni fọmọdé lójú ọmọdé tọ́nátọ́ná lójú. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ. Orí àjì náà ló máa wà. Olóúnjẹ kó jẹ olóhùn ló fi hàn pákọ àkùkọ náà ní àbí báwọn. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ. Kíní tó máa lórí àkùkọ yẹn. Ó kíní Bí pupa pupa yẹn. Àzìmọ́ fanimọ́rọ́s ni àbí bí wọ́n máa fi pọ̀ àwọn obìnrin àwọn mo fi bẹ́ẹ̀ mọ òwe. bí àwọn abo adìyẹ. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ó gbé orí àkùkọ. Kò ṣeé mì fún kọ̀lọ̀kọ̀lọ̀. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Ó gbé orí àkùkọ. Kò ṣe mímì fún kọ̀lọ̀kọ̀lọ̀. Ó gbé orí àkùkọ. Kíní tó máa lórí àkùkọ yẹn. So ó gbé orí àkùkọ. Ìgbé orí àkùkọ bóyá kò ṣeé fi jẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ àbí kí ni wọ́n báwo láyé bẹ̀ sọ. Ó gbé orí àkùkọ mi ò mọ̀ rárá. Ó gbé orí àkùkọ. Ó gbé orí àkùkọ. Kíní tó wà níbi orí àkùkọ yẹn. Ó gbé orí àkùkọ. Mo kàn jẹ́ ọmọ Yorùbá ni gbogbo eléyìí tẹ́ béèrè yìí ó pọ̀jù ọjọ́ orí mi lọ. Mi ì mọ̀ àwọn yẹn. God have mercy upon us. Ẹ bá wa parí òwe iṣẹ́ ẹ̀. Ó gbé orí àkùkọ. Kí ni ìparí ẹ̀? Ó gbé orí àkùkọ. Kíní tó wà ní àárín orí àkùkọ yẹn. Kí ni ìparí ẹ̀? Ó dà. Ẹ̀yin náà ti rẹ́rìn àbí? Lóòótọ́ àti lódodo a lè mọ gbogbo nǹkan tán ṣùgbọ́n síbẹ̀ àṣà wa ò gbọdọ̀ parẹ́. Kí n tó wá sọ ìparí òwe yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí Bembeyeke Comedy tẹ́ ń wò yìí. Ẹ tẹ notification bell. Ẹ já pàdé ní comment section kẹ̀dẹ̀ tún share ẹ̀ fáwọn ẹlòmíì. Kí ni ìparí òwe? Ó gbé orí àkùkọ. Ìparí rẹ̀ rèé. Ó gbé orí àkùkọ. Kì í ṣe mímọ̀ ṣe àkùkọ. Ó gbé orí àkùkọ. Kì í ṣe mímọ̀ ṣe àkùkọ. Ìyẹn ni wípé kò sí nǹkan náà tí èèyàn lè ṣe láyé tó lè jẹ́ pé ó mọ̀ ọ́n ṣe. Ẹnìkan bá ń gbéraga nílẹ̀ Yorùbá wọ́n máa ń parú òwe bẹ́ẹ̀ fún pé ó gbé orí àkùkọ ni kì í ṣe mímọ̀ ṣe àkùkọ. Bákan náà ẹlòmíì ó lè fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tó máa fi ríra rẹ̀ bíi pé òun lòún mọ̀ ọ́n ṣe torí pé òun gbé ìgbésẹ̀ kan tàbí pé òun ṣe nǹkan kankan ló jẹ́ kó ṣeé ṣe fóun.
àwọn Yorùbá àwọn bàbá wa wọ́n á pòwe fún wípé ogbe orí àkùkọ ni kì í ṣe mímọ̀ ṣe àkùkọ. Ìyẹn ni wípé Elédùmarè Ọlọ́run ọba nìkan ló lè bá ẹni ṣe bá nìyàn ṣe láyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí mo mọ̀ pé ẹ tún ti wò ó, ẹ sì tún ti mú tuntun míì lónìí. Ẹ wá share fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ lọ sí comment section yẹn, ẹ share fẹ́lòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Yóò mọ̀ ju wa ṣe láṣẹ Èdùmàrè. Àwa ní sọnù àtó sọnù àní fàkà kan jẹ kó òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀, kò ní ta lé wa. Ó dìgbà kan náà. Ẹ máa share ẹ̀ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.